dédé àsìkò yìí o. Ìròyìn Yajoyajo ni mo mú wá sétí ìgbọ̀yín láti iléeṣẹ́ jígí alára ìkànnì kẹrìnlélógún. Ọjọ́ gbogbo ni tolè, ọjọ́ kan ni tolóhun. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí fún afurasí ọ̀daràn kan. Ọ̀gbẹ́ni Ọláyẹmí Ọláwálé Shedrack, ẹni ọdún 23, tó jẹ́ ògbólógbòó ọmọ ẹgbẹ́ òkùnkùn lágbègbè Ìjàgùn nípínlẹ̀ Ogun. Ọwọ́ àwọn ọlọ́pàá agbègbè náà ti tẹ̀ báyìí, ó sì ti ń fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ láhàámọ̀ wọn. A gbọ́ pé láti ọjọ́ 21 oṣù keje ọdún yìí ni àwọn ọlọ́pàá agbègbè náà ti ń wá afurasí ọ̀daràn náà lórí ẹ̀sùn pé òun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ kan lọ digun ja àwọn akẹ́kọ̀ọ́ iléèwé Táísọlárìn University of Education tó wà nílùú Ìjàgùn ní ìpínlẹ̀ Ogun. Ilé gbígbé táwọn akẹ́kọ̀ọ́ iléèwé fásitì náà ń gbé tí wọ́n ń pè ní Royal Villa ni afurasí ọ̀daràn náà ti lọ digun jalè tó sì jí àwọn ẹrù olówó iyebíye lọ níbẹ̀. Lára àwọn ẹrù tó jí kó ní ẹ̀rọ kọ̀ǹpútà àgbélétàn kan, fóònù ìgbàlódé, aago ọwọ́ àti owó. Yàtọ̀ sí èyí, afurasí ọ̀daràn náà àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tún fipá bá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ obìnrin lájọṣepọ̀. Látìgbà náà sì ni àwọn agbófinró ti ń wá kó tó di pé ọwọ́ tẹ̀ láìpẹ́ yìí lágbègbè Ìgbẹ̀gbà nípínlẹ̀ Ogun. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun SP Ọmọlọ́lá Òdùtọ́lá tún fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 8 oṣù kẹwàá ọdún yìí. Ó sọ pé àwọn aráàlú kan tí wọ́n rí afurasí ọ̀daràn náà lágbègbè Ìgbẹ̀gbà ni wọ́n ké sí àwọn ọlọ́pàá agbègbè náà táwọn ọlọ́pàá sì wá fọwọ́ òfin mú lọ sọ́dọ̀ wọn. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí pé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá agbègbè Ìgbẹ̀gbà ní ìpínlẹ̀ Ogun ni afurasí ọ̀daràn náà wà báyìí níbi tó ti ń fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ láhàámọ́ àwọn ọlọ́pàá. Òun àti àwọn ẹmẹ̀wà rẹ̀ kan ni wọ́n lọ digun jalè àwọn akẹ́kọ̀ọ́ iléèwé fásitì. Wọ́n jí dúkìá àwọn akẹ́kọ̀ọ́ náà lọ. Bákan náà ni wọ́n tún fipá bá wọn sùn. Àwọn aráàlú kan tí wọ́n dá afurasí ọ̀daràn náà mọ̀ dáadáa ni wọ́n rí lágbègbè wọn. Ó kù díẹ̀ kó pòórá mọ́ àárín àwọn èrò lọ́jọ́ náà, ṣùgbọ́n ọwọ́ padà tẹ̀ ẹ́. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá pátápátá nípínlẹ̀ Ogun CP Abíọ́dún Alámùtù pàápàá ti gbọ́ sí ọ̀rọ̀ náà, ó sì ti pàṣẹ kí wọ́n lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ní Ẹlẹ́wẹ̀ràn nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ogun kí wọ́n lè ṣèwádìí nípa rẹ̀. Alukoro ní àwọn máa ṣèwádìí dáadáa nípa afurasí ọ̀daràn náà táwọn sì máa fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ láìpẹ́ yìí. Àní rí jù báyìí lọ lórí ìròyìn Yajoyajo láti iléeṣẹ́ jígí alára. Orúkọ tèmi ni Ọlárewájú Kẹ́misọ́lá láti iléeṣẹ́ jígí alára ìkànnì kẹrìnlélógún. Ẹ máa bá wa subscribe sórí ìkànnì jígí alára tó kalẹ̀ sí ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 23 bàbá gbogbo.